ẹ̀yin tí Akede ṣe ń rí Elédùmarè reveal himself in those 2 books. Inú kan tó máa bí mi inú dùn lélẹ́yìí o. Wọ́n kọ Elédùmarè síbẹ̀ o, Jehovah ló kọ síbẹ̀ o àti Allah o. Bó wọ́n máa relate ẹ̀ mọ́ Elédùmarè. But àwọn ìránṣẹ́ Muhammed Jesu ni o, ẹ ní wá rí nǹkan kan fi wọ́n wé ńlẹ̀ Yorùbá ń bí. Ẹ dẹ̀ máa sọ wípé Ọlọ́run tó ń sọ nínú ìwé yẹn, Ọlọ́run gbogbo ayé ni. Ọlọ́run gbogbo ayé bó tẹ bí ìwé yẹn bó bá tẹ lè mention bàbá tèmi torí èmi ò tẹ nígbàgbọ́ nú ẹ̀. Ó yẹ kó lè mention bàbá tẹ̀yìn yìí, ó yẹ kó lè mention nínú ìwé yẹn. Ṣebí ìwé yẹn ìwé méjèèjì yẹn ó wà fún ẹ̀yin ni. Elédùmarè reveal himself in those 2 books. Tó bá tẹ̀ tí ìwé yẹn bá lè mention bàbá tèmi pé àwa ò qualify láti wọnú ìwé yẹn. Ẹ̀yin tẹ́ wá gba wèrè ìwé yẹn, ó yẹ kí bàbá ńlá yín lè wọnú ẹ̀ náà. At least ó yẹ kó lówó kan tẹ̀ ń jẹ́ lágbolé yín, ó yẹ kó lè wọnú ìwé yẹn. Ṣé máa gbọ́rọ̀? Ẹ máa sọ̀rọ̀ Ọlọ́run bíi pé èèyàn lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run yẹn lọ. So Ọlọ́run tó dá wa sí ìgbèríko ń bí, nílẹ̀ wa ń bí, kò wá réyàn kan send sí wa ń bí. Tẹ́lẹ̀dùmarè tí Allah tẹ̀yìn sọ tó bá tẹ̀lé rí àwa torí àwa ti ya gíràn sí ọrùn Allah. Tó bá tẹ̀lé rí àwa, ẹ̀yin tẹ́ wá gba tí ó mọ̀ wípé ọmọ ọjọ́ kan ọmọ èèyàn kan ó máa wà nílẹ̀ Yorùbá irú ẹ̀yin báyìí tó yẹ kó máa gba ẹ̀sìn yẹn o. Ó yẹ kó lè rán bàbá ńlá yín sẹ́yìn. So bọ̀ kò wá lè rí bàbá ńlá yín, kò wá lè ríran. Ó wá jẹ́ àwọn tó jẹ́ wípé odò ó fò odò kó tó wá sílẹ̀ tiwa lọ́wọ́ ṣàlàyé Ọlọ́run fún yín, ẹgbẹ́ sí dèdè làkàyè. Elédùmarè yàtọ̀ sí Allah. Elédùmarè ò dẹ̀ review ara ẹ̀ nínú ìwé tẹ́ ń sọ yẹn. Àwọn Allah àti Jehovah wọ́n review ara wọn sí ìlú yẹn. Èmi ò wá mọ̀ Allah àti Jehovah wọ́n lè jẹ́ Elédùmarè ìyẹn ọkàn mi. Bó èdè tèmi sì mọ Elédùmarè sí òun lè Elédùmarè tèmi sì ń sọ yìí. Ó bá dẹ̀ jẹ́ nǹkan náà kò sí nǹkan tó kàn mí. Torí Ọlọ́run tó bá fẹ́ jẹ́ kí n mọ èdè yẹn ni kò sí nǹkan tó ná.